Tọ́ mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV, níbi tí a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí a rò pé kò sí mọ́. Mo máa ń sọ pé kò sí oògùn tí ò sí, kò sí oògùn tá a ti gbọ́ nípa ẹ̀ pó wà nígbà kan tí ò sí ní ìsinyìí o. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ni àwọn bàbá wa nígbà náà ni wọ́n ti gbé lọ látàrí ìwà burúkú tó wà lọ́wọ́ àwa ọ̀dọ́ àsìkò yìí, ṣùgbọ́n still náà àìrìn jìnnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ o. Tá a bá rìn jìnnà dáadáa á rí ibi tí wọ́n ti ń fòwò aláǹtakùn, tí wọ́n fi ń gbódìdí odó, tí wọ́n fi ń so ó kọ́. Mo sì máa ń sọ pé ẹni tí ò bá dóko bàbá ẹlòmíì rí ní òní kò sóko tó dàbí ti bàbá òun. Àṣírí kan wà tí àwọn bàbá wa tí wọ́n jẹ́ onígbìyànjú tí wọ́n máa ń lò ní ìgbà kan. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ni a rí àṣírí yìí lọ́wọ́ wọn, tí wọ́n rọ sínú ìgò, tí wọ́n gbé pamọ́, tàbí tí wọ́n rọ sínú àdó, tí wọ́n so kọ́, tó jẹ́ pé ẹ̀ẹ̀kan tí oṣù bá ti lé ni wọ́n ń lò. Àwọn míì ń lò ní ẹ̀ẹ̀kan ní oṣù mẹ́ta, àwọn míì ń lò ní ẹ̀ẹ̀méjì ní ọdún. Ṣé ẹ rí bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan là ń ṣe tó ń ba àṣírí jẹ́ lára, tó dàbí ẹni pé tó fi ń dàbí ẹni pé bóyá àṣírí ò ṣiṣẹ́ mọ́. Àwọn nǹkan kan wà tẹ́mi máa ń tẹnu mọ́ pé ó yẹ ká máa dì mẹ́rù. Àtúndè, wègúnwèpè, ẹ̀bẹ̀ àgbà, ìmùlẹ̀ àgbà, àwọn nǹkan bẹ́yẹn bẹ́yẹn, ajẹ́gùn, àwọn nǹkan tó dáa tó yẹ kọ́mọkùnrin kó máa ṣe. Wọ́n lẹ́yọ̀nú ní ọba ògùn. Gbogbo àwọn nǹkan yìí náà dáa púpọ̀ láti máa lò, torí pé ara kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ sì ni ní àdúgbò tá a wà, nínú ìlú tá a wà, àwọn tí wọ́n ń lo iṣẹ́ ńláńlá tí wọ́n fi ń tẹríba, tí wọ́n fi ń tẹ àwọn èèyàn lórí ba, ó pọ̀ ní àdúgbò tá a wà. Ó túmọ̀ sí pé tí èèyàn tó ò bá múra dáadáa, kí titi ẹlòmíì tó yọ bó titi wọn mọ́lẹ̀ yóò ní agbára. Torí pé kí wọ́n tó jí láàárọ̀ wọ́n ti wọ́ ṣéènì kọjá, kó o tó jí láàárọ̀ wọ́n ti kọjá, wọ́n ti wọ́ aṣọ kọjá, kó o tó jí láàárọ̀ wọ́n ti gbé mọ́tò tí wọ́n ti so aṣọ mọ́ lábẹ́, wọ́n ti wọ́ kọjá gbogbo àdúgbò, wọ́n ti gbé ọ̀kadà, wọ́n ti káàkiri, wọ́n ti lo iṣẹ́, wọ́n ti jí ǹdàjí, wọ́n ti lo iṣẹ́ láago 4 ìdájí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan la fi ń wò pé bóyá àwọn àṣírí ò jẹ mọ́ nísìnyìí, látàrí pé àwọn nǹkan ẹlòmíì yóò kàn rí àṣírí pé àṣírí rèé o, pé bó ṣe lọ rèé o, yóò lọ ṣe, yóò ní kó ṣiṣẹ́. But àwọn nǹkan kan wà tó yẹ kó dì mẹ́rù tí ò dì mẹ́rù láti ilẹ̀. Iṣẹ́ tí mo mẹ́nu bà yẹn òun ni mo fẹ́ ṣàlàyé fún wa. Ṣé ẹ rí àwọn nǹkan kan náà tún wà tó tún ń ṣe ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí, torí pé bí àwọn wa ṣe ní àǹfààní láti tèrí àṣírí ṣe nígbà náà kò fẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ lọ títí mọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló jẹ mọ́ owó. Mo máa ń sọ kinní kan nínú àwọn fídíò mi pé tẹ́ bá rí àṣírí tó wù yín lórí fídíò tí mo bá fi sílẹ̀, yálà ẹ fẹ́ bẹ̀ mí tàbí ẹ fẹ́ ṣèbéèrè lórí ẹ̀, ẹ fọwọ́dù ẹ̀ sí mi. Tẹ́ ẹ bá fọwọ́dù ẹ̀ sí WhatsApp mi kì í dáhùn ìbéèrè ní kọ́. Tẹ́ ẹ bá fọwọ́dù ẹ̀ sí mi, ẹ wá béèrè tẹ́ bá ẹlòmíì ò ní kí n ṣàlàyé ẹ̀ fóun dáadáa. Fídíò ni o tó lè tún kíní yẹn gbọ́ dáadáa, yóò wá ní kí n tún ṣàlàyé ẹ̀ fóun dáadáa. Mi ì dáhùn, torí pé ìbéèrè gangan tẹ́ ẹ bá ní òun lẹ́ béèrè. Ẹ ti fọwọ́dù fídíò sí mi, kí ni wọ́n ń pè ní nǹkan báyìí, kí ni báyìí, ìbéèrè tẹ́ ẹ ní gangan òun lẹ́ béèrè, yóò rọrùn fún mi láti dáhùn. Ẹlòmíì ò ní kí n tún wá tún àlàyé ṣe fún òun, kí n ṣàlàyé ẹ̀ ní kíkún fóun. Bó mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ ní kíkún, ṣé kí n tún máa tún sọ fún òun? Èmi ń ṣe bẹ́ẹ̀ o. Ìbéèrè tẹ́ bá ní gangan òun lẹ́ béèrè, yín sì dáhùn. Ṣé rí àṣírí tí mo mú wá lénìí, n tó jẹ́ tó fà á tó bí tí mo fi mú wá, mi sábà fi iṣẹ́ tó bá ní igun sílẹ̀. Mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé àwọn àṣírí ìgbà náà ó rọrùn láti ṣe ju ti ìsinyìí lọ, torí pé mo rántí mo ra gún 80,000, mo ra gún 70,000, so tó jẹ́ àyè. Téèyàn bá ń sọ̀rọ̀ ọgún ní ìsinyìí tí ò bá ní 500 above 600, bóyá 600 or 650,
nígun ààyè ní ìsinyìí pẹ̀lú owó mọ́tò tí ó gbé débi tí èèyàn ti fẹ́ lò bóyá ló lè kọlu igun tó sì jẹ́ pé nígbà náà àwọn bàbá wa gan mú láàyè nígbà náà torí pé wọ́n fẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ó mú àdínkù bá irú àwọn àṣírí báyìí ní ṣíṣe torí tí ìbá ṣe ògbóǹtarìgì onígbìyànjú dáadáa ló lè kọlu iṣẹ́ onígún ní ìsinyìí tí ìbá ṣe ẹni tó bá mọ iyì kan ìbílẹ̀ dáadáa ló lè kọlu iṣẹ́ tó bá ní igún nínú. Igún ààyè ni mo sọ o, mi ì sọ pé igún òkú o. Igún òkú nísìnyí wọ́n sì ń tà ní 250 300 àbí nígún tútù ìnígun tó ti kú tó wà lórí igbá. Ṣé ẹ rí igún ààyè yìí? Igún ààyè ló dáa jù pápápá ni iṣẹ́. Kò sí nǹkan tí ìlè fi fọwọ́ sọ̀yà sí pé tó o bá lo iṣẹ́ yìí, tó o bá bẹ̀rẹ̀ sí ní lò, tó o bá ti bẹ̀rẹ̀ sí ní lò ló ti máa rí iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ, ó dá mi lójú bí àdáni tó bá ti jẹ́ pé igún ààyè ń lò igún ààyè ni o, ẹ mọ́ sì mí gbọ́ o. Ṣé ẹ rí ọwọ́ elégbèdè tó bá ká dáadáa, ọwọ́ elégbèdè tó bá ká dáadáa, òun lá dà owó ẹyọ sí ojú ológbò, òun lá dà sí ní ọwọ́ yẹn. Á wà mú ikún, kì í ṣe dandan kí ọwọ́ yẹn tóbi o, kí ọwọ́ elégbèdè yẹn tóbi o. Eléyìí tó bá ká dáadáa, á dà ojú ológbò sí, á wà mú ikún, á la ikún láàyè, á la ikún láyà, á wà gbé ọwọ́ yẹn, á gbé sí egbò èsìsì funfun, egbò èsìsì funfun òun lákòólé. Á wà gbé ikún yìí, á la igún ààyè láyà, á wà gbé ikún yìí, á wà gbé sínú ẹ̀. Á wà mú ìpìlẹ aṣọ eégún, ìpìlẹ aṣọ eégún òun lá fi dì í. Á wà jó pẹ̀lú àtàrí kan, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ sínú ògò, èèyàn lè lò ó ní gbogbo ìṣẹ̀mí téèyàn ó lò láyé tí ò ní tí ì tán ní bó ṣe rí òun. Èèyàn lè lò ó títí torí pé o lè máa lò lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta, o lè máa lò ó lẹ́ẹ̀kan lọ́dún, o lè máa lò ó lẹ́ẹ̀méjì lóṣù. Kò sí nǹkan tó o fi lò ó. Ṣùgbọ́n mò ń fi yé ọ pé tó o bá bẹ̀rẹ̀ sí ní lo àṣírí, ìjọ́ kejì tó bá bẹ̀rẹ̀ sí ní lò níwọ̀ gan ó ti mọ̀ pé àṣírí ló lò. Bẹ́ẹ̀ ló ti mọ̀ pé àṣírí ló lò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ta ni ó wà díjú mọ́rí tí ó ṣe àṣírí yìí pé àṣírí yìí o jẹ́ ń ṣe kó wà nínú ilé kí n máa fi boost gbogbo àwọn àṣírí tí mo bá fẹ́ lò. Téèyàn ó máa ná, mo ṣe ń sọ nísìnyí, bóyá ó ra gún 600, ikún káti ẹ̀ níyẹn ò tiẹ̀ tó nǹkan kan, eléyìí tó bá kéré bóyá 40,000 or 50,000, ẹ jẹ́ ká sì pọ̀. So àwọn nǹkan yìí àìrí ní bó ṣe wà available nígbà yẹn tí ò sí mọ́, ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀, ó jẹ́ kí ìfàsẹ́yìn. Kò sí iṣẹ́ tó ṣe tó bá ń lo iṣẹ́ yìí, kò sí iṣẹ́ tó ṣe tí ò dáhùn, kò sí iṣẹ́ tó ṣe tí ò dáhùn. Mo rántí nígbà yẹn bí pé ẹnìkan, pé owó hàngì sọ́wọ́ ẹnìkan, kò fẹ́ kówó yẹn lẹ̀ kíákíá. Àṣírí yẹn ó jẹ́ gan o, gbogbo iṣẹ́ tó dáa tó sì jẹ́ ajẹ́gùn tó dáa, gbogbo iṣẹ́ tó bá ń lò máa boost pátápátá. Ni mo mọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tán fẹ́ ṣe yẹn gẹ́gẹ́ ló máa wọ̀ wọ́n lójú, bọ́ àwọn nǹkan kan tán lè kó mára tí ó mú wọn tó jẹ́ bí àkàbà láti lè dé ibẹ̀, wọn ò ní mú mára. Wọ́n á máa pariwo iṣẹ́ ò jẹ́, iṣẹ́ ò jẹ́, iṣẹ́ ò jẹ́. Iṣẹ́ ṣe fún Táyé, ṣe Táyé pariwo pé iṣẹ́ ni ẹ lè ṣe fún Kẹ́hìndé kó má rí bẹ́ẹ̀. Ìdí ni àwọn nǹkan kan tó bá yẹ kéèyàn kó mára, ẹ gbọ́dọ̀ kó mára. Sàárà ṣíṣe ara jẹ́gùn ni o, wàláì. Sàárà ṣíṣe ara jẹ́gùn ni, àdúrà ara jẹ́gùn ni, gbogbo nǹkan yìí. Àṣírí tí mo wá sọ yìí, ẹlòmíì, bàbá kan pè mí pé àwọn ń fẹ́ olúgbòhùn àdúrà, olúgbòhùn àdúrà. Bàbá yìí wá ṣàlàyé fún mi pé bàbá kan wà nígbà kan pé kì í ṣe olúgbòhùn làwọn ń lò, pé àṣírí yẹn tán bá ti lò, pé bàbá yìí máa ń sọ fáwọn pé n tó ń wò yìí òní máa ń mú àdúrà gbà, pé òní máa ń mú àdúrà gbà. Bọ̀ bí bàbá yẹn ṣe fún mi láṣìírí yẹn ó yàtọ̀ sí eléyìí tèmi bá, ṣùgbọ́n iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe. Iṣẹ́ kan náà òun ni wọ́n ń ṣe, ṣùgbọ́n bó ṣe fún mi ìyàtọ̀ kékeré ló wà ńbẹ̀. Egbò làpálàpá wà níbi eléyìí tí bàbá yẹn fún mi, kò sí níbi eléyìí tí kíní egbò èṣìṣì ló wà níbi ti tèmi.
ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn. Ṣùgbọ́n àṣírí tó jẹ́ dáadáa ni 08061482254 09072793348. ó fẹ́ jẹ́ èèyàn láyé, ó fẹ́ dìde, ó fẹ́ jẹ́ kí àwọn àṣírí yẹn kó máa dáhùn bó ṣe fẹ́, lọ gbìyànjú àṣírí tí mo fílẹ̀ yìí kó wá fún mi lábọ̀. àṣírí tó jẹ́ tá a fi pamọ́ ni, bẹ́ẹ̀ ni àṣírí tó jẹ́ tá a fi pamọ́ ni. Torí àwọn oníbèrè, mo ti sọ lẹ́ẹ̀kan o, ẹ fọwọ́dù iṣẹ́ yẹn gangan sí mi ní WhatsApp mi 08061482254. tẹ bá ti wá fọwọ́dù ẹ̀ tán, ìbéèrè tẹ bá wá ní ẹ wá béèrè lábẹ́. bí béèrè ṣe rọrùn láti dáhùn nìyẹn o. ẹni tó kàn wá sábẹ́ kinní mi tó kàn béèrè pé orí iṣẹ́ kan báyìí tẹ́ fi sílẹ̀ tó ní kinní tó nígbà mi ní dáhùn, kì í ṣe ti gbéraga. So mo tọrọ àforíjì ẹni tó bá dàbí ìgbéraga lójú ẹ dákun ẹ ṣàforíjì fún mi. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátá. Alhaji Kábíyèsí, mo dúpẹ́ lọ́wọ́ yín, àdúrà wa gbà, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi, aka ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. A kú ìmúra ọdún ayọ̀ láṣẹ o.